pàtẹ́wọ́ fún honourable commissioner nígbà tí wọ́n ń bọ̀. àtẹ́wọ́ ńlá ṣẹ̀rí ọwọ́ tẹ fi. bí wọ́n ṣe ń bọ̀ yẹn àgbààgbà ó dẹrù fọlọ́gbọ́n ó dọ̀wọ́ àwọn àgbà ó dẹrù fọlọ́gbọ́n. ìbá alukoto tó kọjú síra wọn, ìbá alubẹ̀bẹ̀ tó wò lókèlókè, ìbá pẹ́tẹ́ ọwọ́, ìbá pẹ́tẹ́sẹ̀, ìbá yámọ̀pó tó dorí kodò tí ò gbọ́dọ̀ somi tí ò gbọ́dọ̀ sẹ̀jẹ̀, tewúrẹ́ bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn múso, tágùtàn bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn múso. ìjẹ́ èmi Wasiu Àjàní Adéwálé Ọlátúnbọ̀sún ọmọ ìyá alágbo, mo wọlé lẹ́ni mo kágò ẹ̀yìn ìyá o, mo kágò ẹ̀yìn ìyá o, mo kágò ẹ̀yìn ìyá o, mo kágò ẹ̀yìn bàbá, mo kágò ọmọ kékeré, mo dẹ̀ kágò àgbàlagbà, ẹ má jẹ́ kí n dẹ̀ràn múso. mo kí bàbá mi His Excellency Ambassador Yẹmi Farounbi, bàbá gidi, bàbá dáadáa, bàbá tó ṣe é fi yangàn ní gbogbo ìgbà. ó dùn mí pé wọ́n ti dìde, èmi náà wàá fi ọ̀rọ̀ wọn náà sígbà míì, ṣùgbọ́n tí mo kàn fẹ́ kẹ́ ẹ rí kẹ́ ẹ mú kúrò bẹ́ẹ̀ ó ní ìwọ tó ń ṣẹ̀sìn, bóyá kristẹni ní ẹni àbí mùsùlùmí, tó wá ní àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ̀ ṣe tiẹ̀. bàbá yìí wọ́n ti lé lọ́gọ́rin, olùjèrè ọkàn ni wọ́n, evangelist ni bàbá. ẹ wo bí wọ́n ṣe sọ̀rọ̀, tó bá wá wò ọ́, ìwọ sáfẹ́ ṣe bí ẹni wípé ìwọ ni ẹni tó mọ́ ju póòpù lọ. mo kí bàbá yẹn lẹ́ẹ̀kan sí mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ wọn, mo fi ọ̀rọ̀ wọn pamọ́, mo fi wọ́n kí ààrẹ ṣẹ̀ṣe tí wọ́n wà lórí ìjókòó, mo kí alága ẹ̀ ní bí kò tiẹ̀ tí dé, mo kí wọn, ẹ̀yin ni aṣojú wọn, ẹ bá mi dì sọ́wọ́, tó bá ti dé ẹ má fi sí àpò ṣòkòtò rẹ̀, inú àpò agbádá rẹ̀ ní ká ẹ bá ń fún un wípé mo kí àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n jókòó àti bàbá wa, mo wá fi wọ́n kí gbogbo yín pátápátá, ẹ káàsán o. Balógodà jagun aṣọ. mo kí olóríire, ẹni tí ẹ bá fẹ́ wò nípa ti ẹ̀sìn kò yẹ kó kó ìjókòó ìjọ, ẹ̀yin tí ẹ nígbàgbọ́ wípé torí kó jẹ́ mùsùlùmí ò lè ṣe iṣẹ́ ìṣe Yorùbá, àìṣe rẹ kò dín ọlá àti ìgbéga Yorùbá kù o. ní ojúmọ́ kan ni Yorùbá ń gbòòrò sí i, yóò sì máa gbòòrò lọ ni. tí ò bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀, kí ló fi jẹ́ wípé àwọn òyìnbó Amẹ́ríkà ní British ní gbogbo wọn báyìí ó máa wá sí ilẹ̀ Yorùbá wípé àwọn fẹ́ kọ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, wọ́n tún wá ń kọ́ ẹ̀sìn Yorùbá. ẹ̀yin tẹ́ wá ní nǹkan yín ní wípé ẹ mọyì ẹ̀. nínú àwa ẹ̀yà tó wà Nàìjíríà, ẹ̀yà tí ò ní àṣà púpọ̀ ó ní ilẹ̀ Ìgbò. ó ní bàbá wa sọ lẹ́ẹ̀kan, àwọn Ìgbò nígbàgbọ́
nínú wípé kán jí kán dọ̀bálẹ̀. In fact nígbà táwa wà ń kékeré àti ẹ̀ máa ń sọ wípé Ìgbò ṣebí palẹ̀ máa fi kí bàbá yín. Ṣùgbọ́n lónìí tí ilẹ̀ mọ́ tí wọ́n bá fẹ́ gbé wa lórí ìwọ̀n, àwọn Ìgbò wọ́n ní àkọlé kan, wọ́n dẹ̀ mọyì àṣà wọn ju àwa Yorùbá lọ. Kò dẹ̀ sí tẹ́ ẹ ní tí Ìgbò ní. Tẹ́ ẹ bá lẹ kàwé, Ìgbò kàwé. Tẹ́ ẹ bá lẹ lajú, Ìgbò náà lajú. Tẹ́ ẹ bá lẹ lówó, Ìgbò náà lówó. Kí wá lẹ ní? Tẹ́ ẹ wá wò sùnsùnsùn. Tẹ́ ẹ lẹ fẹ́ gbàgbé àṣà yín. Tá a bá gbé gbogbo ẹ̀ lórí ìwọ̀n bí àwa tá a jókòó sí síbì, èèyàn mélòó ni ó jẹ́ pé tó bá ní ẹ wá sílé mi kẹ́ ẹ wá bóun jókòó ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan, àwọn ọmọ wọn ò ní sọ òyìnbó sí wọn. Tipátipá láàfin léèyàn márùn-ún. Ẹgbọ́n tí wọ́n sọ, àwọn tó ń sọ èdè Yorùbá ní Nàìjíríà lásán 30 mílíọ̀nù ni wá. Ṣé wá rí 30 mílíọ̀nù yẹn kò wá tó àwọn tó ń sọ Yorùbá ní Brazil nìkan. Ní Brazil wọn tó. So bí ẹ̀yin ṣe wá wò wípé kí Yorùbá ó parun, ibẹ̀ ni àwọn Brazil ti ń sọ wípé irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun, èké ni wọ́n ń ṣe, Yorùbá ò lè parun, àtẹ́wọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ọ́, irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Àbí kí lẹ fẹ́ sọ lórí Cuba? Kí lẹ fẹ́ sọ lórí Trinidad and Tobago? Kí lẹ fẹ́ sọ lórí Canada àti àwọn ìlú míì tí wọ́n ti tẹ́wọ́ gba àṣà àti ṣe ilẹ̀ Yorùbá? Ẹ wá wí, ẹ wá ká ìjìkárù, ẹ máa sọ wípé ẹ̀yin ni ẹ̀sìn mi ò fààyè gbà ní mẹ̀sìn tí ara lè wá ń ṣe. Tí ẹ bá dé Israel lénìí, ẹ mọ̀ wípé percentage tó jẹ́ Christian gangan ó kéré níye. Jewish ni ló pọ̀ jù ní Israel. Ọkùnrin dà, olùbọ̀ dà. Sarah 1.8% out of 100. Kò tó 2%. So kí wá ní ẹ wá múra kankan bí ẹni wípé ẹ̀yin làkọ́ bí Jésù sí. Àwọn tó ní nǹkan ọlọ́mọ wọn ò ṣe, ẹ̀yin ló ọ̀ràn yìí lẹ́rù lánàá. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Mùsùlùmí ṣe bí nítorí wípé àwọn Saudi àwọn náà pákéjì kíní wọn lẹ́yìn náà fi ń kówó lọ wò ó. Ìgbàgbọ́ rẹ ọkàn rẹ ló wà. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ wa kó ba ìran wa jẹ́, orírun wa jẹ́. Èmi ò mọ̀ wípé ayé mọyì egúngún ọtí ìgbà tá a ṣe World Egungun Festival. Àkọ́kọ́ ṣe ta lákọ̀ọ́kọ́, a rí wípé ó mì díẹ̀. Àwọn Brazil ló ní wa ní kẹsẹ̀ o, bó tiẹ̀ jẹ́ pé a ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn Brazilian delegation ló wá sí ọ́fíìsì mi, wọ́n wá ní pé àwọn fẹ́ invite mi wá sí Brazil
kí n wá wo egungun Brazil mo ní ha. Hello? Wọ́n wá sọ Yorùbá sí wọn wípé ọ̀gá wọn kí wọ́n dárúkọ ọ̀gá wọn tó wọ́n dárúkọ ọ̀gá wọn pé kí wọ́n pè kán sọ fún wípé Wándé Abímbọ́lá bá wọn sọ̀rọ̀ yóò sọ fún wọn wípé wọ́n láwọn tiẹ̀ ti ń gbọ́ tipẹ́ inú àwọn dùn láti bá wọn sọ̀rọ̀ wọ́n wá ní òkè o egungun èé ṣe Brazil o Yorùbá ló lé egungun àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́rú lọ sọ́hùn ni wọ́n dúró wípé àwọn fẹ́ tírèsì ibi táwọn ti wá ni wọ́n rí wípé egungun ó jẹ́ ẹni tí àwa Yorùbá ò kà sí tó sì wu àwọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé lárugẹ. Eré àwàdà bẹ́ẹ̀ tẹ́ bá dárúkọ egungun nísìn yóò gbé yín lọ sí Brazil ni tẹ́ ẹ bá dárúkọ ẹ̀ ní nǹkan bí ọdún 2-3 sẹ́yìn Brazil ni Google ó gbé yín lọ. Ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé mo wá sọ fún wọn wọ́n wá ní kílẹ̀ wọ́n wá ní ìgbà táwọn ò mọyì ẹ̀ àwọn dẹ̀ mọyì ẹ̀ lọ́dọ̀ àwọn so àwọn làwọn ní egungun nìyẹn ò ní irọ́ á tún ìtàn gidi á kọ́ tí gbogbo ayé ò rí wípé Yorùbá ló lé egungun. Wọ́n wá ní tá a bá rí ṣe àwọn mọ̀ pé a lè rí ṣe nítorí àmọ́ sádà àmọ́ yìnbọn ni. Àwa ṣètà lákọ̀ọ́kọ́ mo sẹ́ndì ẹ̀ sí wọn. Ìyẹn wá kéré nù tá a ṣe lọ́dún yìí tó jẹ́ wípé gbogbo àgbáyé ló ń wò bó ṣe ń lọ. In fact ní stadium lásán àwọn tí wọ́n wá wọlé ní 15,000 àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wá dá aṣọ lóríṣiríṣi wọ́n lé ní 100 inú wọn ni àwọn akọ́mọlédè tí wọ́n jókòó yẹn inú wọn ni Tiwa Làṣà inú gbogbo nkálukú àwọn télọ̀ àwọn yádẹ́sà nkálukú ANTP thank you àwọn náà túyáyá wọ́n mú aṣọ ó wá jẹ́ kíkiní yẹn wà kọ́lọ́fù nǹkan wí tán fi kó wa mẹ́rẹ̀ ni pé wọ́n láàwà organize èmi ò mọ̀ túmọ̀ organize wọn èmi ò mọ̀ òyìnbó ya wọn tí gbogbo nǹkan negative ni wọ́n wà kọ́ ni wọ́n wà gbé jáde lórúkọ àwọn èèyàn dúdú ṣùgbọ́n nígbà tí òyìnbó wò òyìnbó ní sáà nírú nǹkan báyìí nítorí egungun tí wọ́n fi hàn wọ́n ní Brazil eégún aláré lásán ni kò sí egungun onídánbẹ̀ ní ìta ṣe ní Liberty ó lé ní 30 egungun tó jẹ́ egungun onídán gbogbo ilẹ̀ Yorùbá ṣe wá rí egungun tí àwọn Republic of Benin gan kó wá ọkọ̀ ojú ẹ̀ ìròyìn wá pọ̀ débi wípé Ọlọ́run ló ní ká lọ stadium kò sí bá ti fẹ́ ṣe tí wọ́n ní tẹ̀ra wọn pa ṣùgbọ́n kí la wá fẹ́ fàyọ ó ní wípé ńgbà tá a wá ṣe tán wọ́n wà ń pè wá káàkiri gbogbo àgbáyé àwọn ọmọ pé ẹ̀wà wà nù ìṣe ilẹ̀ Yorùbá nítorí wípé a fi hàn wọ́n ẹwà tó wà ń bẹ̀ tá a bá ṣe ìkọ́ tí wọ́n mọ̀ kọ fún wa ó ní wípé Brazil ló lé egungun tẹ́ bá Google nísìn yóò gbé yín wá sí egungun Ìbàdàn ni tẹ́ bá wá wò ó kí la ṣe yẹn tán sí lọ́dún yìí nísìn àwọn àlùkọ̀ọ̀kan ti wá wò wípé àwọn ò organize egungun àwọn tí ò ní sí jàgídíjàgan mọ́ òun kálukú ó wá fi ìdárayá tí eégún ní yàtọ̀ sí wípé spiritual which is in tó jẹ́ ti kílù lè tùbà kó túṣẹ káwọn ọlọ́jẹ̀ mọ̀ ṣe yẹn
ṣùgbọ́n ìdánilára tá a mọ̀ sí entertainment ó ní àwa fẹ́ package tá à ń kó jọ tá a fẹ́ kí gbogbo ayé ó rí wípé Yorùbá ló láṣà. Now ní ọ̀sẹ̀ tí a lò tán yìí ó ní àwẹ̀ pè wá pé ká wá bá wọn ṣe grand finale. Wọ́n ṣe rí wọ́n nígbà táwọn wá sí Ìbàdàn táwọn rí bó ti rí àwọn náà fẹ́ máa ṣe nílùú àwọn. Níjẹta yìí ó ní àwọn kọ́mítì Ọ̀yọ́ wọ́n ń pè ní egungun ọba lóde Ọ̀yọ́ àwọn náà ní àwọn fẹ́ ṣe grand finale àwọn pé àwọn fẹ́ ṣe ní ààfin kí àwọn náà ò tún fi hàn gbogbo ayé wípé àwọn tiẹ̀ sọ pé Ọ̀yọ́ ló léegun ni ẹ̀jẹ̀ àjọmọ̀ wò bọ̀ nítorí kíni torí pé wọ́n rí ibi tí àwọn lè máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tá a bá wá dànù àbí Yemọja ọ̀pọ̀lọpọ̀ àwa tá a dàgbà ń bàdàn ọ̀pọ̀lọpọ̀ wa tán bá pé Yemọja wọn mọ̀ pé Yemọja Ìbàdàn lónìí wọ́n máa ń lérò wípé nígbà tí àwọ gọ́ọ̀mẹ̀ntì yìí la bẹ̀rẹ̀ sí ní promote Yemọja wọ́n wá ń bi mí wípé ìgbà wo ni Yemọja dé Ìbàdàn mo ní tọ́ ọ̀bá mọ gbogbo ẹ̀ ọ̀sán máa ń gbọ́ pópó Yemọja ṣé Kìṣí ló wà ní àbí Ṣakí Ìbàdàn ni látìgbà tá a ti wá ń polongo ẹ̀ ayé ti ń tẹ́wọ́ gbà lọ́wọ́ wa bàbá Yemọja ló jókòó yẹn àwọn dẹ̀ ni ààrẹ ìṣẹ̀ṣe kí ni mo fẹ́ fàyọ ó ní wípé ní tí bàbá bá a sọ ẹ ó rí i pé Balógun bó ṣe jẹ́ tọ́ríkà àwọn onítẹ́síbíyù àwọn mùsùlùmí onítẹ́síbíyù àwọn ya ṣéwù ẹ ṣe ṣéwù àwọn òpè ọ ṣéwù bí o ṣéwù ẹ ṣe àṣà wa kì í ṣe àṣà wa rárá ni mò ń sọ wípé bàbá ambassador Yẹmí Farounbi evangelist ni wọ́n tí bàbá bá ń jónú ẹ̀mí báyìí ẹgbọ́n tó jáde lẹ́nu wọn lénìí gbogbo bí tí mo dẹ̀ ń lọ àní mọ́ pàdé wọn tó bá ti kan pé kán gbé àṣà lárugẹ so now nítorí wá ṣe yìí Ọlọ́run ní pín ẹ́ pa o àṣẹ Ọlọ́run ní pín ẹ́ pa o àṣẹ Ọlọ́run ní pín ẹ́ pa o àṣẹ eléyìí ò ní jẹ́ òpin o àṣẹ yóò mọ gbòòrò yóò mọ gbòòrò yóò mọ gbòòrò ohun tí mo ní lọ tí mo gbà ládùúà ò ní wípé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ Adámọ̀sìngbà la bẹ̀rẹ̀ egúngún ìgbà tá a ṣe ẹlẹ́ẹ̀kejì a rí wípé agbára wo ò ní ká Adámọ̀sìngbà ok níbo la fẹ́ kó 15,000 yẹn sínú Adámọ̀sìngbà over 15,000 so fún ìdí èyí Ọlọ́run ọba bá mi Ọlọ́run ó bá mi jẹ́ kó gbòòrò dáadáa àṣẹ wa ní ọdún tó ń bọ̀ wọ́n á pọ̀ jù báyìí lọ nígbà tí ó bá fi tó ọdún 3-4 ò ní lè lo bí mọ́ àṣẹ ó wàá wá ibi tó tún tóbi tó gbòòrò wàá fọwọ́ pawó àṣẹ wàá fèrègì jobi àṣẹ wa bó bá ṣe ń pè bẹ́ẹ̀ náà ni ó máa jẹ́ fún ẹ àṣẹ alálẹ̀ ò ní bínú sí ẹ àṣẹ ò ní ṣìwàwò àṣẹ ò ní tójú àgbà mọ́lẹ̀ àṣẹ gbogbo mo fẹ́ àwọn alálẹ̀ elédùn ọba ọ̀fẹ́ àṣẹ Ọlọ́run wá ní tìtorí kó fẹ́ gbé ẹ ga kò ní gbọmọ ẹ o àṣẹ kò ní gbayẹ o àṣẹ tí o ní tí gbogbo àwọn àgbààgbà tí wọ́n fi ń nífẹ̀ẹ́ rẹ o ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ Ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ àṣẹ elédùn ò ní gbà lọ́wọ́ ẹ àṣẹ àwọn tó láyé ò ní gbà lọ́wọ́ ẹ àṣẹ gbogbo ohun tí ó fi wá tún máa fi ṣe tí ó fi gbòòrò jù báyìí lọ Ọlọ́run ó bá mi ṣe fún ẹ. àṣẹ ní gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wá síbi Egúngún festival òun la máa ń lọ sọ́dọ̀ wọn àwa máa ń fún wọn ní
ẹ ṣe àdúpẹ́. nǹkan kan tó wà ń bẹ̀ tó lágbára ó ní pé gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ẹ rí tí mo ní lé ní 100 yẹn Nigerian Union of Pensioners àwọn náà pọ̀ jù over 5,000 ni wọ́n mobilize wa followed by MBHA àwọn hairdresser about 1,000 làwọn so ti yé Nigerian Union of Tailors ANTP àwọn tíátà ní fìlà rẹ̀ ga lókè lẹ́gbẹ̀ẹ́ bàbá mi yẹn bẹ́ẹ̀ni bí wọ́n ṣe mobilize wa nìyẹn so gbogbo wọn la wá lọ síbi ìpàdé wọn àwa ń fún wọn ní lẹ́tà wípé a mọ̀ yìí pé àwọn náà dúró tì wá láì fún wọn ní kọ́bọ̀ sódà tí ọmọ ẹgbẹ́ wọn mọ̀ wípé kì í ṣe pé gbowó lọ́wọ́ wa pé mo wá wò pé tá a bá ní ká fún dóde ìgbà tí ó tó ṣèpàdé a fẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé kì í ṣe lé nìkan ń ló ti ń ṣe so lẹ́tà appreciation ti pé ó kó àwọn ẹgbẹ́ ìṣẹ̀dálẹ̀ méjèèjì tó kó wọn wá sí Liberty Stadium tí wọ́n dẹ̀ dáṣọ láti bá lẹ́tà yẹn mo ní ẹ jẹ́ ká mú wá fún kíkọ́ lójú gbogbo ayé níbi ìlénì. àtẹ́wọ́dà.